obìnrin yìí bá ọlọ́pàá wọ̀dìmú ni wọ́n bá sọ ọ́ sẹ́wọ̀n. obìnrin kan tó ń jẹ́ Oluwafunmilayọ olùwà níléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Èkó ti fẹ̀sùn kàn báyìí nítorí bó ṣe bá ọ̀gá ọlọ́pàá kan fa wàhálà lágbègbè ọ̀gọ̀m̀bọ̀ nípínlẹ̀ Èkó lérékùṣù Èkó lọ́hùn-ún. lórí ẹ̀rọ abẹ́yẹfò Twitter ní Benjamin Hundeyin tí í ṣe alukoro ọlọ́pàá ìpínlẹ̀ Èkó ti sọ̀rọ̀ yìí àti pé lẹ́yìn tí wọ́n fi páńpẹ́ òfin gbé e tí wọ́n sì wọ́ ọ lọ síwájú adájọ́ wọ́n ti taari rẹ̀ sọ́gbà ẹ̀wọ̀n Kirikiri nípínlẹ̀ Èkó. gẹ́gẹ́ bó ṣe kọ sórí ẹ̀rọ ayélujára yìí ó ní ládùúgbò ibì kan lágbègbè ọ̀gọ̀m̀bọ̀ lánàá ìyẹn ọjọ́ ìṣẹ́gun túsídẹ̀ẹ́ ọjọ́ 16 oṣù karùn-ún ọdún yìí ni obìnrin tó ń jẹ́ bí olùwà yìí fìyà jẹ ọlọ́pàá kan. wọ́n ti fojú ẹ̀ balẹ̀ ẹjọ́ lọ́jọ́rùú wẹ́sídẹ̀ẹ́ ọjọ́ 17 oṣù karùn-ún yìí wọ́n sì ti ní kó lọ́ọ́ máa nájú lọ́gbà ẹ̀wọ̀n Kirikiri náà títí dọjọ́ 6 oṣù kẹfà ọdún yìí tí ìgbẹ́jọ́ rẹ̀ yóò tún wáyé ní kóòtù. bó tilẹ̀ jẹ́ pé wọn ò tí ì sọ nǹkan tó da obìnrin yìí àti ọlọ́pàá náà pọ̀ tó fi di pé wọ́n jọ wọ̀dìmú nínú àwòrán tí wọ́n fi síta lásìkò ìjà wọn níṣe ni bí olùwà lọ aṣọ mọ́ ọlọ́pàá náà lọ́rùn. gẹ́gẹ́ bí ilé ẹjọ́ ṣe pa á láṣẹ wọ́n ti fi obìnrin náà sátìmọ́lé títí dínú oṣù kẹfà tí wọn yóò bẹ̀rẹ̀ ìgbẹ́jọ́ lórí ọ̀rọ̀ rẹ̀. Monísọ́lá Sàká ló ṣàkójọ ọ̀rọ̀ yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròye online. Faith Adébọ́lá ló kà á sétí ìgbọ́ yín.